kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà. Ayérayé bàbá wa ọ̀run, a dúpẹ́ fún àánú àtọ́jú ẹ tí a rí gbà láti rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹjọ. A dúpẹ́ nítorí àánú yín ni ó gbé wa ró. A sì gbàdúrà wípé gbogbo àbá rere tí ẹ ní fún wa àti èyí tí a ní fún ara wa, Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ náà tí ẹ ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kan. Ìní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 17 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé àwọn ohun tó máa ń pa àdúrà lára, àwọn ohun tó máa ń pa àdúrà lára. Àmú àkọsórí wa nínú ìwé òwe orí 18 ẹsẹ̀ 21. Ìwé òwe orí 18 ẹsẹ̀ 21. Ikú àti ìyè ń bẹ nípa wọn o, àwọn ẹni tí ó bá sì ń lò ó ni yóò jẹ èrè rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa fún tẹ̀ní nínú ìwé òwe bákan náà, orí 18 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 21. Ọ̀rọ̀ ẹnu ènìyàn ni yóò mú inú rẹ̀ tutù, ìbísí ẹnu rẹ̀ ni a ó sì fi tù ú nínú. Ikú àti ìyè ń bẹ nípa ahọ́n, àwọn ẹni tí ó bá sì ń lò ó yóò jẹ èrè rẹ̀. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Àwọn ohun kan lè pa àdúrà wa lára tó fi jẹ́ pé yóò mú àdúrà wa, yóò mú wálẹ̀ àti èsì rẹ̀ bákan náà. Ọ̀kan lára àwọn wọ̀nyí sì ni sísọ ọ̀rọ̀ tó lòdì sí ohun tí o sì gbàdúrà fún. Nígbà tí o bá gbàdúrà fún orílẹ̀-èdè rẹ, fún àpẹẹrẹ, ó sì tún lọ darapọ̀ mọ́ àwọn mìíràn láti sọ pé ohun rere kan kò lè ti orílẹ̀-èdè rẹ jáde, ó ti pa àdúrà rẹ lára náà nìyẹn. Màá bi Ọlọ́run láti fi ìyè fún ohun kan kí ìwọ sì yí padà láti má ṣe bi Ọlọ́run láti fi ìyè fún ohun kan kí ìwọ sì yí padà láti máa sọ ikú sínú ohun kan náà. O kò ní rí ìdáhùn sí irú àdúrà bẹ́ẹ̀. Ìwé Jóẹ́lì orí 3 ẹsẹ̀ 10 sọ pé jẹ́ kí àwọn tí kò ní okun sọ pé ara mi le kókó. Lọ́rọ̀ mìíràn, tí o bá ti gbàdúrà fún okun ṣùgbọ́n ó sì rí bí wípé ó rẹ̀ ọ́ nínú rẹ, ní àkókò yìí sọ pé ara mi le. Bí ọ̀rọ̀ rẹ ṣe ń lọ ní ìbámu pẹ̀lú àdúrà rẹ, wọn yóò lágbára tí ó tó láti fún ọ ní ìdáhùn tí ò ń retí. Nígbà tí o bá gbàdúrà nípa ohun kan, ó ṣe pàtàkì pé ọ̀rọ̀ rẹ àti èrò rẹ ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú àdúrà rẹ. Lọ́nà yìí, o kò ní dúró bí ìdènà sí àdúrà rẹ. Ohun mìíràn tó lè pa àdúrà lára ni àìní ìfojúsùn nígbà tí o bá ń gbàdúrà. Èyí ni nígbà tí àwọn ènìyàn bá ń gbàdúrà ṣùgbọ́n tí ọkàn wọn kò sì sí nínú àdúrà náà. Dípò bẹ́ẹ̀, ọkàn wọn kún fún àwọn ohun mìíràn. Èṣù mọ̀ pé tí ọkàn rẹ kò bá sí níbi àdúrà, pé àdúrà yẹn kò ní lágbára bó ṣe yẹ. Nítorí náà, nígbàkúgbà tí o bá pinnu láti gbàdúrà, yóò bẹ̀rẹ̀ sí ní rán ọ létí àwọn ohun tó yẹ kí o ṣe àti ibi tí ó yẹ kí o lọ. Ète rẹ̀ ni láti kún ọkàn rẹ pẹ̀lú àwọn nǹkan mìíràn tí o kò fi ní fi ọkàn sí àdúrà tí ò ń gbà. Nígbàkúgbà tí ọkàn rẹ bá ti lọ kiri nígbà tí o bá ń gbàdúrà, ṣe àkọsílẹ̀ àwọn ohun tí ó yẹ kí o ṣe ni. Rọra fi ìwé náà sí ẹ̀gbẹ́ kan kí o sì tẹ̀síwájú pẹ̀lú àdúrà rẹ. Kí o kọ́ ọkàn rẹ láti mú gbogbo ìdíwọ́ kúrò. Má ṣe gbà wọ́n láàyè láti dí bíbá Ọlọ́run rẹ pàdé níbi àdúrà lọ́wọ́. Pẹ̀lú àkókò tí o bá ṣe ń tẹ̀síwájú láti kọ́ ọkàn rẹ, wàá máa ṣe dáradára níbi fífojúsùn Ọlọ́run nígbà tí o bá ń gba àdúrà. Kókó ọ̀rọ̀ tí o bá fẹ́ kí àdúrà rẹ tẹ̀síwájú láti lágbára láti lè fún ọ ní èsì, rí i pé wọn kò ní ìpalára. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa, gbogbo àwọn ìpalára tí mo ti mú bá àdúrà mi, Olúwa jọ̀wọ́ dáríjì mi kí o mú kúrò. Sì fún mi ní agbára láti lè máa bá ọ sọ̀rọ̀ kí ọkàn mi sì wà ní ìbámu pẹ̀lú rẹ ní gbogbo ìgbà tí mo bá ti lanu láti gbàdúrà sí ọ. Olúwa yóò ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.